Ọ̀pọ̀lọpọ̀ Kristẹni ni wọn ò gbàgbọ́ nínú ọ̀rọ̀ ìràwọ̀, tó sì jẹ́ wípé ìràwọ̀ tí wọn ò gbàgbọ́ nínú rẹ̀, òun ló ń kó báyé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn. Ọ̀pọ̀lọpọ̀ ogun tí ẹlòmíì tó ń gbé lọ sí church tó fi ń pe pásítọ̀ ní èké, ọ̀pọ̀lọpọ̀ ogun yẹn ìràwọ̀ ni, kì í ṣe ogun tí wọ́n ń gbé lọ sí church. Mo bi wòlíì àgbà kan ní ọjọ́ kan, mo ní bàbá, kí nìdí tó jẹ́ wípé pure white lẹ máa ń wọ̀, mọ́tò yín white ni, ṣọ́ọ̀ṣì yín white ni, ilé yín white ni, even tébù ọ́fíìsì yín white ni, kí ni ọ̀rọ̀ tó wà ń bẹ̀? Bàbá yẹn kò rẹ́rìn-ín, wòlíì àgbà ni wọn ò ti sọ nǹkan kan. Mo sì wò wọ́n, mo sì rẹ́rìn-ín, torí pé èmi náà ọ̀rọ̀ yẹn yé mi, torí mo mọ̀ wípé ìràwọ̀ tó ń lò, ìràwọ̀ omẹnẹ, ìràwọ̀ omikẹ funfun ni ó bá mu. Kí ni ìdí tí irú àgbà wòlíì bẹ́ẹ̀ tóun náà lè bọ́ta kó sọ fún àwọn mẹ́mbà rẹ̀ pé ẹ lọ máa wọ aṣọ tó lọ papọ̀ pẹ̀lú ìràwọ̀ yín, àní ẹyẹ jẹ́ ká tanra wa jẹ. Ẹ wò ó, ọ̀pọ̀ ìdí ènìyàn tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n fi mú allegation kan àwọn wòlíì pé wòlíì èké, torí pé ẹ̀yin náà ẹ̀ darí wọn sí ojú ọ̀nà. Ẹ gbọ́ mi dáadáa, àṣírí ìràwọ̀ lórúkọ tèmi. Ṣé rí ọ̀rọ̀ ìràwọ̀, ohun tó gbọ́dọ̀ mọ̀ ni. Nínú gbogbo ẹ̀sìn tó wà pátápátá, ẹ̀sìn Kristẹni nìkan ni wọn ò fi taratara tí wọ́n fi sọ́pọ́ọ̀tì ọ̀rọ̀ ìràwọ̀. Ìdí ẹ̀ nìyẹn tó jẹ́ pé 90% of Christians ni ìràwọ̀ ló ń dà láàmú. Ẹ má ṣì mí gbọ́, Kristẹni òdodo ni mí, wòlíì ni mí, mo sì ní ìjọ káàkiri. Ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa, tí n bá ń sọ ọ̀rọ̀ mo tí mò ń sọ, mo fẹ́ lè sọ pé èmi ni wòlíì tó ń sọ nípa ìràwọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ẹgbẹ́ mi gan ni wọ́n máa bọ́ sí under comment section tó sì máa attack ohun tí mo sọ. Kò sí ohun méjì mẹ́ta tó mú wọn attack ẹ̀ ni pé wọn ò ní ìmọ̀ rẹ̀. Ṣé rí bàbá sọ̀rọ̀ nípa ìràwọ̀, kò sọ wípé ńṣe ni à ń ṣe ẹ̀sìn tí Ọlọ́run ọba kò lọ́wọ́ sí. Tá bá ń sọ̀rọ̀ nípa ìràwọ̀, kò sọ wípé à ń sọ ohun tí Ọlọ́run ọba kò ní ọwọ́ sí. Kò sí ẹni tó ń bẹ ní ayé yìí tí ọ̀rọ̀ ìràwọ̀ yìí tí kò la ọ̀dọ̀ rẹ̀ kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ńláńlá tó jẹ́ pé wọn ò sọ̀rọ̀ nípa ìràwọ̀ yìí, gbogbo wọn pátá ni wọ́n mọ̀ nípa zodiac sign. Nọ́mbà tèmi kò yípo padà, 08054 353629. Ẹ WhatsApp.